Anasu shatta. Sheikh Foreign mo fẹ́ bá sọ̀rọ̀ fa. الناس شتى وإن الناس أنواع. Tábà ń pín ẹjọ́, tábà ń sọ pé ẹni tó lù wá sórí fún èyí àrànjú bíi wèrè yìí, má máa rànjú mọ́. Ọ̀rànjú báwọn kàn máa wò mí ni. Abdulrahman. Ọwọ́ àrànjú ó ti èrí rẹ̀ ti dàrú nù. الناس شتى وإن الناس أنواع. Tí máìkì yìí bá ti ń bọ́ọ̀lù àwọn ẹni Ọlọ́run lọ lé nìyẹn o. ما كل ما سمي الإنسان إنسان. Ẹjọ́ jẹ̀mọ́ ẹ dákun ẹjọ́ Anasu ọmọ èèyàn ṣáta àfàgbà mi rò ń mọ kí ó ju Jamali lọ. الناس شتى وإن الناس أنواع. Àfàgbà abukọ̀rí kéwù yẹ yín gan iná nàásà dájúdájú àwọn ènìyàn tá a rí wa ní wá ọ̀n oríṣiríṣi ni wọ́n bọ́lọ̀ ti dá wọn nìyẹn ẹ̀rẹ́ lómi ò mọ gbó mu ẹ bá rẹ́ lómi ò mọ gbó mu dáadáa ẹlòmí máa jí màá yín ṣe kúlà ọ̀rọ̀ karama kọ́ o ẹ̀rú ọlọ́wọ́n bá kan mọ karama lánàá yìí tẹ́ fi ṣe kóná mí ń jẹ ẹ̀rín ó ti yí wọ́n ń bẹ lọ́sibítù dòní. الناس شتى وإن الناس أنواع. Afa kúlà kọ́ mọ̀ ni àtàlẹ̀ àná kò tí nàzálà. ما كل ما سمي الإنسان إنسان. Ẹjọ́ jẹ̀mọ́ Sheikh Abdulrahman máa sùnmíyà ẹjọ́ jẹ̀mọ́ gbogbo ẹnikẹ́ni tá a bá sọ léèyàn kọ́ náà ń pè léèyàn o. Àfàgbà abukọ̀rí ẹ̀ ń bá mi sọ̀rọ̀ kan nínú ọkọ̀ àwọn náà gbé mi sínú mọ́tò wọn mo wá jòkó síwájú mo wá dọ̀ba mo gba ẹ̀sì débi wọ́n bá mi sọ̀rọ̀ kan wọ́n ní Onisofo àwọn èèyàn máa wá o a sì ti ń rí wọn ó lo àfẹ́bálágbájá sọ̀rẹ́ bẹ́ẹ̀ ti ṣe ń jọ́ mẹ́rin kò séyìí tó yẹ ẹ lẹ̀ fún yín alaftu bi rabbil kaaba kò sí ní tó yẹ yín tó ju ọpẹ́ lọ gbogbo ẹnikẹ́ni tọ́lọ̀ ń bá dárú ọjà irú ọjà báyìí kalẹ̀ fún àwa ń ṣe Tah'zeemur Rosool à ń gbé anabi Muhammad tóbi bẹ́ẹ̀ ló mi bá dálẹ̀ níwájú ilé àjọ ìtababa rẹ̀ kò ní rérò mo sọ kí nìkan fún yín dí kọ́ńbà àdàhù farajùn tó ń kọ́ ẹ̀ báyà síwájú gbé ẹnu ní ọmọ kọ́ ni díkùn ilé kókó bá àdàhù farajùn ẹ̀yin yá wa ẹ dákun ẹ jẹ́ kélé yìí máa jẹ́ ẹ̀kọ́ fáwọn ọmọ wa bí yàn bá wà nínú ayé ẹ jẹ́ kó máa yé tí ń bá ń wà nínú nira lọ́wọ́lọ́wọ́ bá àdàhù farajùn ìṣípayá ń bọ̀ wá ọ̀nà ń bọ̀ wá sí fún ẹjọ́ ìwé ẹrú bẹ́ẹ̀ àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ń bẹ fakirun thumma gina ẹ dákun bó sì bá tàyàn dé gáyà mo sọ fún yín jọ yẹn mo ní òsì ti ta yín rí àyè ti wà nú ọ̀rọ̀ yín nìyẹn rí ogun tí ó ba yín tí àrùn yóò tún fi wọ̀rọ̀ yín ọlọ́mọ gbé ba yín láyéláyé ìfẹ́ ló bí o àlehùbò kọ́dísà bákọ̀ tí ì bá ń sọ̀rọ̀ alájí àgbà ní ń sọ̀rọ̀ báwọn ẹ jọ fakiru thumma gina tó sì bá dé kò sí ti máa ń ṣẹlẹ̀ lẹ́yìn òsì ju pé ọ̀rọ̀ ó dé lọ fẹ́ni bá mójútó ọ̀rọ̀ amírí bíi wèrè kọ́ ó mójútó ni ó di méjì ẹjọ́ jẹ̀mọ́ khawfun yẹ̀lí àmánu khawfun ìpáyà ẹ wu ẹnu eléyìí Jamali òun aṣẹnu gédégédé ńgbà mí khawfun ìpáyà ẹjọ́ yẹ̀lí àmánu bọ́lọ̀ ń bá kádàrá wípé ní ìpáyà dé bọ́ ọkọ̀ ló kú fún ọ ní ẹ̀rú wa ń bà ọ́ ẹjọ́ jẹ̀mọ́ yẹ̀lí kò sí ní tí ó tẹ̀lé àmánu ìfàyàbalẹ̀ àfàgbà Sheikh Abdulrahman ọ̀lànrin iwájú àkànbí Olanbiwonninu gbogbo òkè mi ló kó Habibullah nìkan ló yàtọ̀ torí Habibullah ló kọ́ mi àmọ́ láàrin iwájú lè mí náà àkànbí sì tún ní mí ìdí tó fà tífẹ́ náà fi àfà tó fi wá màtínù nìyẹn àfàgbà Sheikh Abdulgani Ìkẹjà àwọn masadua fún wọn ní Al-Abukori àwọn náà ń kó àwa lọ Mákà o wọn lọ ń múra eré ibú múra làwọn èrè yìí lọ wàhálà pọ̀ o Mákà náà fà wà ìjọ mẹ́jọ síra wọn tí mo gbalẹ̀ 3 plọ̀tì wọ́n sì tún fún mi Mákà lérí ibú tẹ̀ bá ti máa tọrọ wọ́n ti fún yín àtọrọ àfàgbà alákànbí ò mà kú ọdún àbọ̀dá táyé àṣeyìnṣe tún ṣe lọ́dún mi àjẹ́ ọ̀nàrẹ́bù àfà tí ń gbé kámẹ́rà yìí ẹ̀jẹ̀ rí náà ọ̀nàrẹ́bù ẹ dákun àwa mẹ́ta la wà bá a ti máa ń ṣe é nu sàálà sá ìlóhùn
eléyìí ṣe bí àdábí ń wá kàn léyìísù bára kò ní jẹ́ léyìísà mẹ́wèrè léyìísù bára yóò bá ti wọnú rẹ̀ ọ̀nàrẹ́bù àwa mẹ́ta la wá 10,000 mẹ́ta ìlú ló jẹ́jẹ̀ mọ́ ọjẹ́ sàlásùnà ṣé ń rí àbí ní rí kí n tètè máa pariwo yín sáyé báyìí ṣé ń bẹ ó kánà àbí lámúyẹ̀ kàn wọ́n ní kánà ẹgbọ́n lọ́n tóbi jẹ mọ́. Allahu akbar. alákànbí ẹ̀ mà kú ọdún ó náwó ni ọ̀rọ̀ ń fọ àrùn gbọ̀n kọ́ o àṣìṣe túnṣe lọ́dún mi àjẹ́ o zàtíyà máa ṣe ilẹ̀ yọ̀gàn tó kú tẹ ó ṣe tẹ ó fi dágbére fáyé o. alákànbí ẹ̀ mà kú ọdún. àfọ àgbà rí dunu ẹ má bínú o ẹ dákun ẹ mọ wàhálà ẹ dákun wàhálà ẹ má bínú ẹ dákun. nínú ẹni tó kọ́kọ́ kí mi pé congratulation náà wá ẹ̀yin kí mi dòní lẹ́yìn eléyìí ibú yìí wò ó kí mi ẹ wá lẹ́mi fún ọmọ lóyún tá ń sọ fún yín pé mo fún yàn lóyún èmi tí ìfẹ́ jìnnì mi o. a parí ẹ̀ lálẹ́. 500 ló ná ni wá. KSK ló dájọ́ ẹ̀ KSK lákò wá. lákò lọ́dọ̀ ìgbà tá a ti wá lọ́wọ́ ọ̀nà Bushairy. alákànbí o. ẹ mà kú ọdún. àkáǹtì àná màmá ni fún wa. Olúwa yàrá mi. ẹjọ ẹdágun. bansa ridọ àbá tó sọ̀rọ̀ tọyìn ò gbọ́dọ̀ lọ o. anybody ò gbọ́dọ̀ jáde ní táìmù yìí. ẹjọ ridọ kódà kó sọ bẹ̀rẹ̀ ridọ àbá tó sọ̀rọ̀ tọyìn ò gbọ́dọ̀ lọ o. àtàwọn ajálàsí rẹ padà sórí ìjòkó rẹ. àtọbìnrin ẹ pa. wọ́n padà sórí. ẹdágun ẹgbẹ́ àfa aláyè lé ìjòkó wọn. jókòó. ẹgbẹ́ àfa aláyè. jókòó nípa ó lóun lọ. ẹlẹ́gùn ẹja bá balẹ̀ jẹ́ máa àfa àwọn ìjòkó.